tó mọ ìyá ọmọ. Agbára tó mọ ìyá ọmọ. Ṣé ẹlẹ́yìnrán ní màá tó tó jọba tàbí tó ń ṣe fún wa àti fún ẹgbẹ́ ìdìbò òun ni wẹ́ẹ̀fẹ́ àṣàyàn. Ó ń ṣe. Thank you very much for all your efforts. You have been so wonderful. They are proud of you. Because of that, ẹgbẹ́lẹ́ wọn ní tìrá àfẹ́ fi ṣe káàmà pé members of the month certificate. Mr. Alájà. Ẹ̀rí sọ̀ká ti máa yàrá wa nínú ẹ̀ alájà ti fèlú. Certificate wọn rèé o. Ṣé a lè fi dẹ̀wọ́ rẹ̀? Ṣé a máa nù? Ìjẹ̀bú rí òye. Èyí sì jẹ̀jà o. Ọmọ pé ìjẹ̀bú jẹ̀jà lèmi náà. Ẹ má dẹ̀ gbòṣíyà o. Àti bùnmi ó dẹ̀ sí. Female welfare. Tí olúwa tí ó wà wọ́n ti pèsè sọ̀rọ̀. Ẹ má wọlé, fìdáwó ni. Yeah, video ni ẹ ṣe fọ́tò. Nínú oṣù yìí bákan náà, ìyẹn kan wà ìyẹn fún ọtí pé ọtí bá ń ṣe tàmùtà. Ọmọlára gbọ́lé. Jọ yí pariwo jàre. Yé pariwo èsì. Dèrò nkẹ́ mi. Èrò nǹkan rẹ̀ sí lójú àwọn ọmọ ìdílé ti ṣú. Bàbá tèmi lẹ́mẹ̀rí sọ. Àwọn bàbá rẹ̀ ti sọ̀rọ̀. Kẹ́sì tán. Bẹ́ẹ̀ni sá. Ìyàwó náà gbogbo wa náà la mọ gbogbo ìpàdé tó kó látẹ̀ ìwà ìbá. Lórúkọ rẹ̀. Ó pé ká tó mọ́. Ṣẹ́gun ni mo mọ̀. Ìyàwó náà ni àwọn náà wọ́n ti bá a kópa ní ètò pé kí Ìjẹ̀bú máa lọ sókè láti bàtà àti bẹ̀rẹ̀ lọ́ọ̀ṣìn wa to date. Èsì gan ọba lọ́kàn wà ní Nàìjíríà wọ́n máa ń pè ní wọ́n máa ṣe dín náà. Ìyẹn ní náà àánú fi recognize rẹ̀ ní. Ìyẹn ní. Orin sáde máa kọ́ yẹ́ ẹni tó yẹ́ ní bá mi lórí. Ẹ bá mi ní sọ́dọ̀. Mlé bá wọn ṣe o. Also, I'm sure when I think so, bàbá wa kan náà, ìfà àwọn ṣiṣẹ́ nígbà tí ó ti di pé wọ́n ti di pé kọ́ jẹ́ pàwọn lọ́rùn tètè àwọn tàbá ṣe nǹkan bíi social kama ìfà wọ́n fi agbára wọn hàn. Bẹ́ẹ̀ni. Mímí sì tù sí wọn gan. Kí ló dé? Wọ́n ti mi. Bàmí ló ń wà, ẹ̀gbọ́n mi ló ń wà. Àǹtí mi ọmọ owó tán. Olùmíràn ló jẹ́, wọ́n ti ṣẹ́gbọ́n mi, wọ́n wọ̀ tó ní fún ọmọ ìbí ṣàbọ̀. Ṣẹ́gun jókòó kó já ríran jà wà náà bá lẹ́yìn. Báwo lè kọ́ ní tó? Ṣẹ́gun ìwọ̀n ló jà kí lọ́jọ́ kò. Wà á gbà lẹ́yìn ẹ̀. Màá bá ẹgbẹ́ ẹ̀ lọ́la. Mo ẹni tó bá ìpínlẹ̀ ẹ̀ máa ṣe é. Ìṣòro ẹ̀ wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ẹ̀gbọ́n mi yìí Mr. Kunle Olùṣọ́fọ̀. Bàbá o.
Now, ilé jẹ́ kí n má darúgbọ́ ìbílẹ̀ yìí kọ̀. Rí ohun gbìyànjú. Ọmọ bá ní kẹ́kí sọ fún mọ́ ṣe rẹ́ ní ìka aṣọ ọmọ ìkiri tó yìí. Sínú wọn kúrú sẹ́ni. Ṣé bá ṣe ń ṣe yìí? Ṣọ́n ṣàdúrà rẹ ni. Kí bá mi dáa lọ́pọ̀ ṣe ṣàdúrà rẹ ló sì jẹ gbogbo kó fàṣẹ sí. Àdúrà ní títà. Bẹ́ẹ̀ni. Àwa ní ṣíṣe. Àṣẹ o. Yáà máa pẹ̀lú ọmọ olú ọmọ. A ní ìpàdé àwọn bá ṣe jẹ́. Lórí àbúrò mi ni. Ìṣe ló tún léṣe o. Mo jẹ́ ìjẹ́ káre bá mi. Kazeem Ìṣọ̀lá tún lè bàbá ẹ̀ ṣe níṣe báyìí. Kó dágbà rẹ̀. Níṣe ni kókó ọlá ń Ìyẹn ní pé gbogbo wa, nípa ọ̀dọ́ jẹ́ IG members. Káàkiri tún lè bá ẹni ṣe. Káàkiri òdìkejì orin yẹn kó òdìkejì rẹ̀. Wọ́n ní ìṣe ló bá lẹ́jẹ́ ooo. Ìṣe ló bá lẹ́jẹ́. Ọmọ àlè tí ò tún lè bàbá ẹ̀ ṣe. Ìṣe ló ń bá lẹ́jẹ́. Àwa pẹ̀lú ọ̀rọ̀ ìyàdúrà lọ́wọ́ ẹ̀ṣin láti tẹ̀lé àwọn ẹni. Nítorí ìdí èyí bẹ́ẹ̀ ká fún mi. wá ní dàrẹ́tọ̀ tó pawó wálé. Kí lára wọn máa ṣe ìdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé bàbá. Ó ní àsìkò mi tó náwó. Àbúrò mi tó náwó. Àbúrò náà wọ́n ti bá mi níbàjẹ́. Ó yẹ ọlọ́dẹ kò níbàjẹ́ láyé. Ẹ ṣé bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo members o. Gẹ́gẹ́ bá yóò fi ní orí gbogbo ilé. Àṣọ àwọn ẹgbẹ́ ní ṣe up high. Wọ́n mẹ́rin kan bá ti sọ ẹnu. Abéjọ́ bàbá. Wọ́n ní wáyé wọ́n ti support rẹ o. Àti pèlè jẹ́ lórí lọ́mọ o. And I have to thank everybody for the next month náà. Ilé ìṣègbè ìmáàgbà lójoojúmọ́ náà. Àgbàdàgbà lọ. Wọ́n ti rán pé bàbá. Èmi ni kọ̀kọ́ gbà kẹ́ra ní bàbá. Ẹ má bínú. Èmi ni kọ̀kọ́ gbà kẹ́ra ní bàbá. Monthly. Member of the month. Thank you very much. Sir, ma. Yes, ma. Ẹ jọ sà, a gbọ́ pé ẹ fún everybody ní prize. Ẹ̀yin fúnra yín kọ́ ẹ̀yin náà deserve. Bẹ́ẹ̀ni. No, they decide to present. Committee ló decide. Committee yẹn tún rò. Mo sit down, madam. No, wọ́n tún rò. Sit down. Mi ò mọ̀ wọ́n tó jẹ́ 20 Okay, àtúntò. Observation. Àtúntò observation. No tell us. Ẹ ṣe gan. Now let's proceed. Which chief?